àbídàgbà ni màmá mi ọmọ orí ìtẹ́ ni náà àwọn ọmọ bàbá ẹ̀ bàbá yẹn gbà tó jọba olóbi sórí ìtẹ́ sórí ìtẹ́ sọ ọmọ orí ìtẹ́ ni àgbọ̀ sórí èrè o. òun lẹ́ ń gbọ́ yẹn ẹ ti gbọ́ yẹn. ọmọ orí ìtẹ́ ni wọ́n. bàbá tó bí màmá mi ọba ní nílùú Péjú Èkìtì màmá mi ọmọ orí ìtẹ́ ni Akérédolú. Wow, this is the first time I gbọ́ orúkọ báyìí o. Oh no. Tẹ fi kọrin rí. Èmi á fi kọrin torí pé nọ́mbà 1 ọ̀rọ̀ kò tí ì débẹ̀ bàbá mi júwe ọmọ ẹni tí wọ́n ṣe ọ̀rọ̀ débẹ̀ nìyẹn ṣòṣẹ́ ni pé tèmi lọ́kì lọ́nà púpọ̀ yàtọ̀ sí pé mo jẹ́ máyégún ọmọọba ni mí lọ́tún ọmọọba ni mí lọ́sì yàtọ̀ sí mo jẹ́ olú ọmọ of Lagos máyégún Yorùbá land àwọn tó bí mi ìdí bàbá tó bí màmá mi ọba ni nílùú Péjú orí oyè dẹ̀nà bí màmá mi sí àbídàgbà ni grandfather tèmi náà ọba ni níjẹ̀bú Òde Àwùjalẹ̀ ni fún Fìdípọ̀tẹ̀ so you can imagine ọmọ ìlú ọmọ ẹni tí ń ṣe méjì ọba lọ́nà méjì ọba lọ́nà méjì ọmọ ọba lọ́nà méjì ọmọ ọba lọ́nà méjì ọmọ ọba lọ́nà méjì. tó bá yẹ pé màmá mi jọkùnrin ló máa jókòó sórí àpèrè. ó yẹ àbídàgbà ni. Wow. torí ẹ̀ náà ṣe ń pè mí ní Bolúadé. Bolúadé. Ok, Bolúadé. orúkọ màmá mi nìyẹn Bolúadé. ìyá tó dẹ̀ bí mi kẹ̀ ìgbà tí ìyá tó bàbá tó bí ìyá mi ìgbà tí tó kú sórí oyè ni ó dẹ̀ ti ń fẹ́ ìyá tèmi nígbà náà ni ó bá sọ pé ló bá nìyẹn ló máa jẹ ọba yẹn bàbá tèmi ìyẹn ṣáàdé wá jọba yẹn ẹ̀ ń gbọ́dọ̀ wá ní pé ó máa yá tí èmi máa tí ìyá mi máa bímọ wá bí mi sí àsìkò tí bàbá wà lórí ọba. bàbá di ọba. jẹ́ tó rí pé tí màmá mi ń tà láti sọ fún yín ni pé Okay. grandmother mi that is my mother's mother bàbá ẹ̀ ọba ni ọmọ ìdílé ọba méjì bàbá grandfather màmá mi I mean that is yes grandfather màmá mi bàbá tó bí grandmother mi bàbá tó bí màmá mi ọmọ ọba ìyàwó ẹ̀ tó fẹ́ bàbá tiẹ̀ náà ti jọba so was after tí bàbá tó bí ìyàwó grandfather mi tó jọba ni bàbá mi jọba ni bàbá màmá mi jọba so bàbá ìyàwó ẹ̀ jọba òun náà jọba tẹ̀lé ó wá bí màmá mi sórí ọba so bí ọba ti ń sọ ìtàn mi if you want to write anything about me àwọn forefathers mi ní ọ̀nà méjèèjì ọba ni wọ́n àwa ni nílùú Ìjẹ̀bú Òde ń bí àwa nìkan ni wọ́n ní reason láti pè ní ọmọ olórùlé ṣẹ́ṣẹ̀ṣẹ́ láti Ìjẹ̀bú Òde títí pọ̀lú Ẹ̀pẹ́ títí dé ibi tó ń pè ní Abidjan gbogbo Ìbẹ̀jú Lẹ́kì ìran bàbá mi ló níbẹ̀ lẹ́ni Fìdípọ̀tẹ̀ ló ń jọba ní gbogbo Ìbẹ̀jú. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni Fìdípọ̀tẹ̀ yes oníwọ̀nlú gbogbo ọba tó ń jẹ ní Ìbẹ̀jú oníwọ̀nlú tó wà presently ń bẹ ọmọ fún Fìdípọ̀tẹ̀ ni so ìran bàbá mi ló nílẹ̀ láti rí báyìí títí dé Ìbẹ̀jú àwa we are the custodian of authority ọmọ Àwùjalẹ̀ ni wá so bí ìbí mi ṣe rí nìyẹn so wọ́n ń ṣe tuntun fún mi láti jẹ́ máyégún of Yorùbá land ọmọ of Lagos or whatever anything tí wọ́n bá fi hàn náà mi àwọn tó bí mi ìran tó ṣẹ̀ mi ìran aládé ló ṣẹ̀ mi alájà ṣe pọ̀ mọ́ ọlọ́run aṣàgbà láǹfààní ọlọ́run aṣàgbà láǹfààní ọlọ́run aṣàgbà láǹfààní ẹ ṣe bíbí tẹ́ bí wa ẹ ṣe títọ́ tẹ́ tọ́ wa ẹ ṣe wúwo tẹ́ wò wa ẹ ṣe ìbí tẹ́ fún wa
àdúpẹ́ tí wọ́n máa lọ ṣètò nǹkan ọdún fún yín tẹ̀ máa fáwọn ará.